Mo kí gbogbo ará ilé ní orúkọ Jésù tí ó ṣe iyebíye. Mo gbà wípé àlàáfíà ni a bá gbogbo ilé, àlàáfíà Ọlọ́run yóò máa bá gbogbo yín gbé. Àmín. Pẹ̀lú agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn, à ń tẹ̀síwájú lórí ètò tí dáósìsì fẹ́ ṣe agbátẹrù rẹ̀, tí àkòrí rẹ̀ ń jẹ́ ìlànà Ọlọ́run fún ètò ní ibi ọjà. Ní ìjẹjọ́, a sọ̀rọ̀ lórí ìlànà tí a fi lè gbà ṣe òwò wa. Ábúráhámù gẹ́gẹ́ bí àtẹ̀lé. Lónìí lágbára Ọlọ́run, a ó máa sọ̀rọ̀ lórí àwọn okòwò tó ṣe ìtẹ́wọ́gbà fún Kristẹni láti dáwọ́lé. Kí a tó máa tẹ̀síwájú, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí Ọlọ́run wa, a dúpẹ́ fún oore ọ̀fẹ́ tí ẹ fún wa láti lè wà níbí ní ọ̀sán yìí. Bàbá, gba ọpẹ́ wa. Àmín. Àwa fẹ́ jíròrò, ṣùgbọ́n èyí ni Ọlọ́run èyí tí máa ń kọ́ni tó sì máa ń mú iṣẹ́ rẹ̀ ṣe. Bàbá, lórúkọ Jésù Olúwa, darapọ̀ mọ́ wa. Àmín. Bí a ṣe fẹ́ máa bá àwọn ènìyàn wa sọ̀rọ̀ lákòókò yìí, bàbá, fún wa ní etí ìgbọ́. Àmín. Fún wa ní àgbàṣe. Àmín. Ohun tẹ́ ẹ fẹ́ kí ọ̀rọ̀ yìí yóò ṣe tí a fi gbé kalẹ̀, bàbá, jẹ́ kó ṣiṣẹ́ nínú ẹnì kọ̀ọ̀kan wa. Níkẹyìn, ká má ṣe gba ìdálẹ́bi. Àmín. Kí ìgbé ayé wa kó lè fògo fún ọ. Àmín. Nítorí àgbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Gẹ́gẹ́ bí mo ti sọ fún wa tẹ́lẹ̀, wípé kókó ẹ̀kọ́ wa lónìí ni àwọn okòwò tó ṣe ìtẹ́wọ́gbà fún Kristẹni láti dáwọ́lé. Mo ní ọmọ Ọlọ́run méjì nínú gbọ̀ngàn yìí pẹ̀lú mi, tí a ó jọ tan ìmọ́lẹ̀ sí àwọn okòwò tó yẹ kí èmi àti ìwọ gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi ká dáwọ́lé. Bàbá wa, ẹ bá mi dárúkọ yín fáwọn ará ilé, kẹsì kí wọ́n kú lé. Èmi ni Isaac Babalọ́lá Fámúdẹ́yìn. Ìyá wa, ẹ bá mi dárúkọ yín fún àwọn ará ilé. Èmi ni Fisáyọ̀ Ọmọ́níkẹ́ Ọláwọyè. Ẹ káàsán o, ṣe dáadáa la bá yín o, adẹ̀kú sinmi òní o. Oore ọ̀fẹ́ Kristi a máa tó fún gbogbo wa. Àmín. A bá fẹ́ máa tẹ̀síwájú, ibi tí a fẹ́ fi ṣe òkúta igun lé, ó ní ìhìnrere Jésù Kristi Olúwa wa bí a ti kọ sí láti ọwọ́ Jòhánù màmá wa, orí 2 ẹsẹ̀ 13 sí 14. Ẹ bá wa kà. Àjọ ìrékọjá àwọn Júù sì súnmọ́ etílé. Jésù sì gòkè lọ sí Jerúsálẹ́mù. Ó sì rí àwọn ènìyàn tí ń ta màálù àti àgùntàn àti àdàbà ní tẹ́ḿpìlì, àti àwọn onípàṣípààrọ̀ owó jókòó. Ó sì fi okùn tẹ́rẹ́ ṣe pàṣán. Ó sì lé gbogbo wọn jáde kúrò ní tẹ́ḿpìlì, àti àgùntàn àti màálù. Ó sì dá owó àwọn onípàṣípààrọ̀ owó nù. Ó sì fi tábìlì wọn ṣubú. Ó sì wí fún àwọn tí ń ta àdàbà pé, ẹ gbé nǹkan wọ̀nyí kúrò níhìn yìí, ẹ má ṣe sọ ilé bàbá mi di ilé ọjà títà. Èyí ni ọ̀rọ̀ Olúwa. Ọpẹ́ ni fún Ọlọ́run. Òkúta mẹ́ta ṣe pàtàkì lónìí tí a máa mọ́lé lórí. Òkúta àkọ́kọ́, ó ní láti jẹ́ kí Kristẹni mọ̀ pé àwọn okòwò kan wà tí kò ṣe ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run. Èkejì, láti jẹ́ kí Kristẹni mọ̀ wípé ewu wà bí a bá dá okòwò wa sílẹ̀ níbi tí inú Ọlọ́run kò dùn sí. Òkúta kẹta, òun ni wípé Kristẹni gbọ́dọ̀ fi Ọlọ́run ṣe olórí nínú ìdáwọ́lé rẹ̀. Nínú ibi tí ìyá wa kà, Jésù wọ inú tẹ́ḿpìlì lọ, ó sì lé àwọn tí ń tà àti àwọn tó ń rà kúrò nínú tẹ́ḿpìlì. Ó sì yí tábìlì àwọn onípàṣípààrọ̀ owó dànù. Ó wí fún àwọn tí ń ta àdàbà pé, ẹ gbé nǹkan wọ̀nyí kúrò níhìn, ẹ má sì sọ ilé bàbá mi di ilé ọjà títà. Ǹjẹ́ gbogbo ìjọ wa lónìí, ǹjẹ́ a ti sọ di ilé ọjà títà? Jésù ṣe eléyìí nítorí pé a ti sọ ilé Ọlọ́run di ilé ọjà títà dípò ilé àdúrà. Ó ní gbogbo rúdurùdu tá à ń rí lónìí ló fi ń dé bá wa. Eléyìí túmọ̀ sí wípé ẹnikẹ́ni tó bá ń ta ọjà ní ilé Ọlọ́run, ó ń ja Ọlọ́run lólè. Ohun pàtàkì tí a ní láti ṣe àkíyèsí ni pé kì í ṣe pé Ọlọ́run lòdì sí ọjà títà, ṣùgbọ́n ibi tí èmi àti rẹ ti ń ta ọjà wọ̀nyí kò dùn mọ́ Jésù Kristi nínú. Ìdí nìyí tó fi sọ pé ẹ má ṣe sọ ilé bàbá mi di ilé olè.
ǹjẹ́ ọ̀pọ̀lọpọ̀ wa ǹjẹ́ àti sọ ilé Ọlọ́run di ilé olè? ǹjẹ́ kìí ṣe ọjà làwa fi ń hanra wa ní church? ǹjẹ́ à ń fi Jésù hàn àwọn ènìyàn? kí ọ̀rọ̀ yìí kó lè ní ìtumọ̀ kó sì lè yé wa dáadáa, mo ní ìbéèrè mẹ́rin tí àwọn bàbá wa níbí máa bá wa tan ìmọ́lẹ̀ sí, tí àwọn ìyá wa níbí máa bá wa tan ìmọ́lẹ̀ sí, kó lè yé gbogbo wa dáadáa àwọn okòwò tó ṣe ìtẹ́wọ́gbà fún èmi àti ìwọ gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi láti dáwọ́lé. ìbéèrè àkọ́kọ́ mọ̀mọ́ wa, mo fẹ́ kẹ́ jíròrò lórí àwọn okòwò tó ṣe ìtẹ́wọ́gbà fún Kristẹni láti dáwọ́lé. ẹ ṣé gan atọ́kùn. gbogbo okòwò tí Kristẹni bá fẹ́ dáwọ́lé ó láti bá ìfẹ́ àti ìlànà Ọlọ́run mu. kí a béèrè lọ́wọ́ Ọlọ́run fún ìtọ́ni àti ìtọ́nà. ká má sọ wípé ẹnìkan ń ta ọjà lẹ́gbẹ̀ẹ́ ilé mi ó ń tà gémi náà dáwọ́lé. a ní láti wá ojú Ọlọ́run pẹ̀lú àwẹ̀ àti àdúrà. ká wá béèrè yìí pé ọjà tí mo fẹ́ tà yìí o ṣé kò ní pa ọmọnìkejì mi lára? ṣé ọjà yìí sínú Ọlọ́run gan dùn sí? só máa fi ògo fún Ọlọ́run? ṣé kò ní borúkọ tèmi gan jẹ́? torí ọ̀pọ̀lọpọ̀ tó ń ta ọjà ní àsìkò yìí torí pé owó ti wà nídìí ẹ̀, wọ́n á ní jẹ́ kí n ta pàrágà, jẹ́ kí n ta ògógóró, jẹ́ kí n ta eléyìí. ọ̀pọ̀lọpọ̀ àwa ojú Ọlọ́run. ká tó dáwọ́lé ohunkóhun a ní láti wá ojú Ọlọ́run, ká béèrè fún ìtọ́ni àti ìlànà Ọlọ́run. tá a bá ṣe èyí a máa rí pé gbogbo tá a bá ti dáwọ́ níbi ọjà wa a máa yọrí sí rere. ẹ ṣé atọ́kùn. ẹ ṣé ìyá wa, gẹ́gẹ́ bí wọ́n ti sọ fún wa lórí àwọn okòwò tó ṣe ìtẹ́wọ́gbà fún Kristẹni. ta ni Kristẹni? òun lẹni tó ti gba Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà, ẹni tó ti fi Kristi ṣe àwòkọ́ṣe rẹ̀, ẹni tó jẹ́ pé ohun tí ó lè ṣe nígbà tí Kristi wà níwájú rẹ̀ kò ní ṣe nígbà tí Kristi ò sí níbẹ̀. ìyẹn ni pé ohun tó bá lè ṣe ní kọ̀ọ̀kọ̀ ló lè ṣe ní gbagba. kò ní fẹ́ ṣe ohun tó máa pa ọmọnìkejì lára. so ọjà tí ò ní pa ọmọnìkejì lára tó máa mú ìdàgbàsókè bá ọmọnìkejì nírú ẹni bẹ́ẹ̀ máa dáwọ́lé. bàbá wa, mo fẹ́ kó sọ díẹ̀ nínú àwọn ìlànà tí ó mú kí okòwò Kristẹni yàtọ̀ sí ti àwọn tí kìí ṣe Kristẹni. ẹ ṣé bàbá wa atọ́kùn. ohun àkọ́kọ́ ni pé ká gẹ́gẹ́ bí ìbéèrè àkọ́kọ́, ta ni Kristẹni gan? ohun tí à ń sọ ni pé Kristẹni ní láti jẹ́ ẹni tí a rí Kristi nínú ayé rẹ̀. torí nígbà náà la sọ pé àwọn wọ̀nyí fi ìwà jọ Kristi, tó pé ìgbé ayé wọn, ìsọ̀rọ̀ wọn ó jọ ti Kristi. so nípa báyìí ìyàtọ̀ tí a gbọ́dọ̀ rí tàbí tó wà nínú ìgbé ayé tàbí oníṣòwò tó bá jẹ́ Kristẹni ó ní pé a gbọ́dọ̀ rí Kristi yẹn tí a dorúkọ ọmọ, a gbọ́dọ̀ rí nínú iṣẹ́ rẹ̀, a gbọ́dọ̀ rí nínú ayé rẹ̀, a gbọ́dọ̀ rí nínú ìwà àti ìṣe rẹ̀ sí àwọn oníbàárà rẹ̀. a ní láti rí ohun tó ń ṣe gẹ́gẹ́ bíi pé àwòkọ́ṣe rere, nítorí pé ibi tó wà yẹn ó ń ṣojú Kristi ni. tá a bá sì wó ìhìnrere mẹ́rin la kọ sínú Bíbélì, ṣùgbọ́n a rí i pé àwa ní ìhìnrere karùn-ún tí a ń kà. so ohun tí a bá ń rí tó bá ń ṣe, ìyẹn ló máa fi hàn pé lóòtítọ́ àti lódodo Kristẹni ni. so a gbọ́dọ̀ rí àwọn àpẹẹrẹ wọ̀nyí nínú ayé ẹni tí ó gbé, bóyá ilé iṣẹ́ ni, bóyá iṣẹ́ ọwọ́ ni, bóyá ọjà títà ni, a gbọ́dọ̀ rí Kristi nínú rẹ̀. ohun tí bàbá wa ń sọ ni wípé ohun tí a ń pè ní ìwà mímọ́ ó gbọ́dọ̀ farahàn nínú okòwò Kristẹni. kò gbọ́dọ̀ rẹ́ni jẹ, kò gbọ́dọ̀ lóòsùn èké, kò gbọ́dọ̀ ṣe nǹkan nítorí pé ó fẹ́ jẹ èrè àjẹpajúdé. kìí ṣe bí pé ká ní epo petrol wọn tàbí agbówólé petrol eléyìí tó wà nínú táǹkì ẹ̀ tẹ́lẹ̀ ó tì mọ́lé nítorí kó bá lè ta lówó gọbọi. irú ẹni bẹ́ẹ̀ tó bá ti ní ìyàn lára kìí ṣe Kristẹni. torí pé nínú iṣẹ́ rẹ, nínú okòwò rẹ, ó gbọ́dọ̀ fi ìfẹ́ hàn
nínú okòwò rẹ wọ́n gbọ́dọ̀ mọ̀ ọ́ dájú, ò gbọ́dọ̀ lo òsùn èké, ò gbọ́dọ̀ rẹ́ èèyàn jẹ. Olúwa ràn wá lọ́wọ́. Màmá wa, báwo ni a ṣe lè dá ilé iṣẹ́ tàbí okòwò kìrìsìtẹ́nì mọ̀ yàtọ̀ sí ti aláìgbàgbọ́ tàbí ẹni tí kìí ṣe kìrìsìtẹ́nì? Ẹ ṣé gan bàbá wa. Bí a ṣe lè mọ ilé iṣẹ́ tàbí okòwò kìrìsìtẹ́nì mọ̀ yàtọ̀ ni wípé a ní láti fìfẹ́ hàn sí àwọn oníbàárà wa. Ìwà àti ìṣe gbọ́dọ̀ bá ti ọmọ Ọlọ́run tòótọ́ mu. Níbi iṣẹ́ wa a ní láti jẹ́ olóòótọ́, ẹni tó ní àkóyawọ́. A kò gbọ́dọ̀ jẹ́ òróró ènìyàn, a kò gbọ́dọ̀ búra èké. Ẹlòmíà ní Ọlọ́run rí mi, ní tí mo fẹ́ tà yìí Ọlọ́run gbọ́. A kò gbọ́dọ̀ búra èké níbi ọjà wa. A kò gbọ́dọ̀ jẹ́ elépè. Bẹ́ẹ̀ ni wá gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ kọ́ sì gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ kọ́. Nípa eléyìí àwọn èèyàn á rí àwòrán Kristi níbi ọjà táǹtà. Nínú Ọlọ́run á dẹ̀dọ̀ sí okòwò wa. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ní màmá yá bàbá wa ní ohun kan tàbí méjì láti sọ sóhun tí màmá wa sọ. Ní àfikún sí àwọn kan tí màmá wa sọ, àgbọ̀rọ̀ pé kí ni àgbékalẹ̀ ilé iṣẹ́ gan tàbí okòwò wa yìí? Ìjẹ́ àgbékalẹ̀ rẹ̀ ìjọ wà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run? Irú àwọn ọjà wo ni a fẹ́ máa tà tàbí iṣẹ́ wo la fẹ́ máa ṣe níbẹ̀? Ìgbé ayé irú ẹni bẹ́ẹ̀ àti ìhùwàsí rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ ọmọlúàbí. Bẹ́ẹ̀ ni ohun gbogbo tó bá ń ṣe pẹ̀lú àwọn oníbàárà rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ ilé tó fi Kristi hàn nínú ayé rẹ̀. Ẹ ṣé bàbá wa. Ká tó máa tẹ̀síwájú, ìbéèrè tiyín tí mo fẹ́ kẹ́yìn náà tàn ìmọ́lẹ̀ sí. Ìjẹ́ àwọn okòwò kan wà tí kìrìsìtẹ́nì ní láti yẹra fún? Ṣé àwọn okòwò kan wà tí kìrìsìtẹ́nì gbọ́dọ̀ yẹra fún? Bẹ́ẹ̀ ni bàbá wa, gẹ́gẹ́ bí a ṣe sọ. Ẹ bá mi dárúkọ àwọn okòwò tó yẹ kí kìrìsìtẹ́nì yẹra fún. Ẹ kọ́kọ́ bá mi dárúkọ àwọn okòwò yẹn. A gbọ́dọ̀ bá kìrìsìtẹ́nì nídìí pé a bá wọn ṣòwò gbígbé oògùn olóró tàbí à ń ta àwọn ọjà tí ó dà pé ìjọba tí wọ́n ti gbẹ́sẹ̀ lé tí wọ́n ní kò gbọ́dọ̀ wọlé tàbí tí ò yẹ fún ìlò àwa ènìyàn tó lè pa àwọn ènìyàn lára. Ṣé ó wá dáa kí kìrìsìtẹ́nì máa ta ọtí ògógóró? Ṣé ó dáa kí kìrìsìtẹ́nì máa ta bíà? Ara àwọn kan tí à ń sọ rẹ̀ nìyẹn, ohun tó bá ti lè di pé ó lè pa ọmọ ènìyàn lára. Ẹni tó mu ògógóró tó bẹ̀rẹ̀ sí fo gọ́tà láìsí gọ́tà, ẹni tó mu ògógóró tàbí tó mu bóyá igbó tàbí cocaine, kìrìsìtẹ́nì ta, kìrìsìtẹ́nì mú, kò bá ìfẹ́ Ọlọ́run mu. Irú àwọn okòwò báyìí kò dára. Tàbí kìrìsìtẹ́nì tó ṣe agbódegbà fún àwọn ọjà tí kò yẹ láti tà. Kìrìsìtẹ́nì tó jẹ́ pé ó lọ dá ilé ọtí sílẹ̀, ilé ọtí àwọn tó jẹ́ pé tí ò bá ìfẹ́ Ọlọ́run mu. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ó lòdì, kò yẹ ká bá kìrìsìtẹ́nì ò gbọ́dọ̀ bá àyàn lọ́wọ́ sí pé à ń bá ní ṣe ìgbé ayédèrú lọ́wọ́ nínú ohun tí ó bá ti jẹ́ pé kò bá ìfẹ́ Ọlọ́run tó sì lè pa ọmọ ènìyàn lára. Màmá wa, ǹjẹ́ ní àfikún sí ohun tí bàbá wa sọ? Bẹ́ẹ̀ ni atọ́kùn. Ẹ jẹ́ á gbọ́. Kìrìsìtẹ́nì ò gbọ́dọ̀ bá wọn ta ọtí líle bí ògógóró, ṣìgá, pàrágà. A máa rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gun ọ̀kadà ọ̀pọ̀lọpọ̀ àti lọ jí mu ọtí, nípa bẹ́ẹ̀ a fa ìjàmbá lójú pópó. A máa rí i pé nípa ilé yìí inú Ọlọ́run kò lè dùn sí ẹni tó ta ọjà yìí. So ká dá lè ṣe tẹ́tẹ́ títa sílẹ̀, ká máa ta púùlù, ká máa gbowó èlé. Tọ́lá àwọn kan ti sọ di iṣẹ́ báyìí, ká máa sọgúndogójì. A gbọ́dọ̀ rí kìrìsìtẹ́nì níbi àwọn gbogbo okòwò báyìí. Lóòótọ́ ó lè ní owó lórí, ṣùgbọ́n àwa kìrìsìtẹ́nì a gbọ́dọ̀ yára wa gédégédé kúrò nínú irúṣẹ́ okòwò báyìí. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Àmín. Àmín. Kí ó tó di pé akádé ètò ìlẹ̀, bàbá wa, kí ni ìyànjú tẹ́ fẹ́ gba àwọn ará ilé? Ẹ ṣe àtọ́kùn. Nípa okòwò tó ṣe ìtẹ́wọ́gbà fún kìrìsìtẹ́nì láti dáwọ́lé. Ìmọ̀ràn mi sí àwa tí à ń gbọ́ wa nílé, fún gbogbo àwa tí
tá à ń tẹ́tí sí ètò yìí ó ní pé orúkọ wa tá à ń jẹ́ mọ́ Kristi kì í ṣe orúkọ tí ó gbúdọ̀ jẹ́ àtẹ̀mẹ́rẹ̀. A gbúdọ̀ yẹra fún àwọn ìwà kò tọ́, àwọn ìwà tó jẹ́bi pé kò yẹ ká bá wa bẹ̀. mo fẹ́ kẹ́ ẹ dárúkọ àwọn ìwà tí ò tọ́ yìí. Àwọn ìwà tí kò tọ́ yìí náà ni pé bóyá à ń lo òṣùwọ̀n èké, àwa tá à ń taṣọ, àwa tá à ń rajà, tàbí àwa tí à ń bá ní kọ́lé ó yẹ ká lo àpò símẹ́ǹtì méjì níbì kan, a sì ti gbowó ẹ̀ tàbí onísímẹ́ǹtì ti rà á, àwa lo ìkan àtàbọ̀ tàbí a lo ẹyọ kan. Gbogbo àwọn ìwà wọ̀nyí ìwà tí ò tọ́ ni. Àwa tá a dẹ̀ pa ní Kìrìsìtẹ́nì yìí, àwa ni ìwé tí ayé ń kà, àwa ẹ̀ náà la sì pè ní iyọ̀ ayé, àwa ẹ̀ náà ni Kristi pè ní ìmọ́lẹ̀ ayé. Níwọ̀nba ìgbà tá a bá ti ń ṣe àwọn nǹkan kò tọ́ yìí, ó fún ẹ pé a ti tan ìmọ́lẹ̀ wa àti gbé sábẹ́ tábìlì. Kò ní tan ìmọ́lẹ̀ sílé. Kò ní tan ìmọ́lẹ̀ sílé. Iyọ̀ wa a ti fẹ́ sọ di òbu. A gbọ́dọ̀ sọ pé iyọ̀ tíntín la nílò láti ẹni tó ra kó bí owó ráìsì kan tó fẹ́ sè é kò lè sọ pé òun wọn kó bí owó iyọ̀ kan náà láti fi sè é. So ìwọ̀nba iyọ̀ tíntín ni. So kì í rẹ ìwọ̀nba tá a bá ti lè ṣe mọ ẹ jẹ́ ká ṣe láti má pa àwọn ènìyàn lára, kí orúkọ ni ìwé tí wọ́n kà lára wa ni kó má bàa di ìsọ̀rọ̀ òdì sí nípa wa ní bẹ́ẹ̀ náà ní Kìrìsìtẹ́nì ló dẹ̀ pera rẹ̀ àníkẹ́ wo iṣẹ́ tó ṣe tàbí ẹ wo ọkàn tó tà. So ká ṣọ́ra, Olúwa á ràn wá lọ́wọ́. Àmín. Màmá wa, kí ni ẹ fẹ́ kí àwọn ará ilé kó dìmú lórí ètò yìí? Níwòye tèmi, kí a tó bẹ̀rẹ̀ òkòwò kankan, ó yẹ ká kọ́kọ́ wá ojú Ọlọ́run fún ìtọ́ni ẹ̀mí mímọ́, kí a lọ sí inú àwẹ̀ àti àdúrà, ká má dẹ̀ ṣe lo ọgbọ́n orí wa, mọ̀ kí a lo ọgbọ́n Ọlọ́run, kí a dẹ̀ fi àyè sílẹ̀ fún Ọlọ́run kó ṣe alákòóso àti olùdarí okòwò wa. Torí ọ̀pọ̀lọpọ̀ náà ń lo ọgbọ́n orí ara wọn pé tí má ti lọ ra ìjà báyìí, tí má ti dé ó ti diye báyìí. Ara a gbọ́dọ̀ jẹ́ kí Ọlọ́run jẹ́ alákòóso okòwò wa, kó jẹ́ pé òun ló máa darí wa ní gbogbo nǹkan tá a bá ti ń ṣe. Ká má sọ yí pé torí pé ọjà bẹ́ẹ̀ ayé ń tà wọ́n rówó ń bẹ̀, bó ti yẹ pé kì í ṣe ọjà tí Ọlọ́run dùn sí. Àwa a gbọ́dọ̀ ṣe nǹkan tó yẹ tó dẹ̀ bá ìlànà Ọlọ́run mu. Ẹ ṣé ìyá wa. Ẹ̀yin aráalé, ká tó máa lọ, kò sí okòwò tí Kìrìsìtẹ́nì kò lè dáwọ́lé láti ṣe. Tí a bá wo ìwé 5 Mósè tí a ń pè ní Dítárónómì orí 9 ẹsẹ̀ 18, ó ní ṣùgbọ́n kí ìwọ kí ó rántí Olúwa Ọlọ́run rẹ, nítorí pé òun ni ó fún ọ ní agbára láti lé ọrọ̀, kí òun kí ó lè fi ìdí májẹ̀mú rẹ̀ tí ó búra fún àwọn bàbá rẹ̀ kalẹ̀ bí ó ti rí lónìí yìí. Kò sí okòwò tí Kìrìsìtẹ́nì ò lè ṣe tó bá ti jẹ́ wípé ó ń fi ògo àti ẹwà Ọlọ́run hàn níbẹ̀, tó bá ti jẹ́ wípé ó ń mú ìlọsíwájú àti ìtẹ̀síwájú bá ọmọnìkejì. Nítorí ìdí èyí, mo rẹ ẹnìkọ̀ọ̀kan wa, ohun tí a ní láti ṣe àkíyèsí ni wípé èyíkéyìí okòwò tí èmi àti ìrẹ tí a bá dáwọ́lé láti ṣe ó gbọ́dọ̀ bá ìfẹ́ Ọlọ́run mu. Gẹ́gẹ́ bí Paul ti sọ nínú lẹ́tà rẹ̀ kínní sí àwọn ará Kọ́ríńtì orí 10 ẹsẹ̀ 23, ó ní ohun gbogbo ni ó yẹ fún mi, ṣùgbọ́n kìí ṣe ohun gbogbo ni ó ní èrè. Ohun gbogbo ni ó yẹ fún mi, ṣùgbọ́n kìí ṣe ohun gbogbo ní gbé ènìyàn ró. Nítòótọ́ a lè máa wò wípé ká ṣí ilé ijó sílẹ̀ ó máa mú wọlé, ó dáa lóòótọ́, ṣùgbọ́n tí ó fi ògo fún Ọlọ́run. Kí a máa ta ká ṣí ilé ọtí, nítòótọ́ ló máa mú wá, ṣùgbọ́n tí ó fi ògo fún Ọlọ́run. Ohunkóhun tá a bá ń ṣe tó mú kí àwọn ènìyàn kó kùnà ìjọba ọ̀run, a ò gbọ́dọ̀ ṣe. Arákùnrin àti arábìnrin, ẹnikẹ́ni tí ó bá pe ara rẹ̀ lọ́mọlẹ́yìn Kristi, ó gbọ́dọ̀ sá fún èrè àjẹpajúdé, ó gbọ́dọ̀ sá fún àìṣòdodo, ó gbọ́dọ̀ sá fún ìrẹ́jẹ, ó gbọ́dọ̀ sá fún òṣùwọ̀n èké nídìí ọjà kọjá tó wù kí ẹni bẹ́ẹ̀ kí ó máa tà. Olórin ẹ̀mí kan, bàbá wa Evangelist Òjó-Adé, ó tilẹ̀ kọ orin kan, ó ní èmi àti rẹ, ó ní àwa ni ìwé tí ayé ń kà, ó ní bẹ́ẹ̀ ni Bíbélì wí.
ó ní kírísítẹ́nì kíyèsára kó o má bàa jóhun ìkùnà. So ó ní ayé kò ka bíbélì mọ́, ó ní èmi àti rẹ ni ayé ń kà. Ǹjẹ́ wọ́n rí Kristi nínú ayé rẹ? Ǹjẹ́ wọ́n rí nínú iṣẹ́ rẹ? Ǹjẹ́ wọ́n rí nínú ọjà tó ń tà? Ṣé kìí ṣe ìwọ ló ń ta búrẹ́dì tó ti bu? Ṣé kìí ṣe ìwọ ló ń lo òṣùwọ̀n èké tó ti ti rọ́bà ẹbọnú tó ti ti ike kóńgò rẹ bọnú omi gbóná tó ti kákò? Ṣé kìí ṣe ìwọ ló ń ta pàrágà tó ń kó báwọn ẹni ẹlẹ́ni? Ṣé ìwọ àti wọn kọ́lẹ́jọ́ ń kó àwọn ọmọ obìnrin kéékèèké lọ sókè òkun? Gbogbo àwọn ọjà wọ̀nyí Ọlọ́run lòdì sí. Nítorí ìdí èyí mo bẹ̀ yín. Bákan náà ni àpọ́stólì Paul nínú lẹ́tà rẹ̀ sí àwọn ará Róòmù orí 12 ẹsẹ̀ 1 tí ó sọ báyìí wípé ẹ má ṣe dara yín pọ̀ mọ́ ayé yìí, kàkà bẹ́ẹ̀ ń ṣe ni kí ẹ paradà, kí ọkàn yín di titun, kí ẹ lè mòye ohun tí ó jẹ́ ìfẹ́ Ọlọ́run tí ó dára, tí ó yẹ, tí ó sì pé. Ohun tó bá fi ògo fún Ọlọ́run la gbọ́dọ̀ dáwọ́lé. Ohun tó bá fi ìyìn fún Ọlọ́run la gbọ́dọ̀ máa ṣe. Ohun tí ò ní mú ọmọnìkejì kọsẹ̀, tí ò ní mú sí wàwù, tí ò ní mú sí ọ̀rọ̀ sọ, irú okòwò bẹ́ẹ̀ ló yẹ kí èmi àti rẹ ká dáwọ́lé. Arákùnrin àti arábìnrin àti gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa ní ilé, Bíbélì sọ wípé èrè kíni fún ènìyàn tí ó jèrè ayé tí ó sọ ẹ̀mí rẹ̀ nù. Má sọ wípé nítorí pé ilé lówó lórí, tọ̀ ń lówó lórí, tibí lówó lórí, ó wá dá ọwọ́ lé ohun tí ò yẹ kó dáwọ́lé. Ohun kan ṣẹlẹ̀ ní agbègbè wa yìí níbi tí a ti la títì tuntun tí àwọn kan lọ ń ta àkàrà ní ibẹ̀. Gbogbo àwọn tí ó ta àkàrà tẹ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ta àkàrà. Ṣùgbọ́n ó ṣe ni láàánú pé ní ẹ̀yìn títì tuntun ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló pàdánù ní ọjọ́ kan ṣoṣo. Ohun tí Ọlọ́run ò bá pé èèyàn sí, kéèyàn mọ́ ṣe, kéèyàn mọ́ bá jẹ gbèsè, kéèyàn mọ́ bá sírìn, ẹ ò ní sírìn. Àmín. Olúwa ràn yín lọ́wọ́. Àmín. Olúwa gbé yín ró. Àmín. Mo fẹ́ kí èmi àti rẹ kí a máa ronú lé ọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ náà ni pé wo àyíká rẹ. Ǹjẹ́ àwọn iṣẹ́ kan wà tí o rò pé ó yẹ tàbí kò yẹ ṣùgbọ́n tí ò ń kópa nínú rẹ̀? Àwọn iṣẹ́ kan wà tí ò yẹ kó o ṣe gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi tó ń ṣe nítorí pé ó ń mérè wá. Iṣẹ́kíṣẹ́ tó o bá ń ṣe tí ò bá ti fi ògo fún Ọlọ́run, yẹra fún, ò ní ṣe lásán. Àmín. Ìjọba ọ̀run òun ló yẹ kó jẹ́ àfojúsùn wa nínú ọjà tá a bá ń ṣe. Ìjọba ọ̀run òun ló jẹ́ ohun tí èmi àti rẹ gbọ́dọ̀ máa pòǹgbẹ àti kébi fún nínú okòwò tí a bá ń ṣe. Ìjọba ọ̀run ò ní bọ́mọ wa lọ́wọ́. Àmín. Ẹ jẹ́ á wo ohun tí Paul kọ sí àwọn ará Éfésù ní ìwé Paul lẹ́tà rẹ̀ kejì sí àwọn ará Éfésù orí 10. Ẹ bá mi kà á mà. Nítorí àwa ni iṣẹ́ ọwọ́ rẹ̀. Nítorí èmi àti rẹ ni iṣẹ́ ọwọ́ Ọlọ́run. Tí a ti dá nínú Kristi Jésù. Ó dá wa fún iṣẹ́ rere nípa Kristi Jésù ni. Fún iṣẹ́ rere tí Ọlọ́run ti pèsè tẹ́lẹ̀ kí àwa lè máa rìn nínú wọn. Praise the Lord. Hallelujah. Àwọn iṣẹ́ tí Ọlọ́run ti ṣe tẹ́lẹ̀ ni Ọlọ́run pè èmi àti rẹ sí láti máa tún ṣe. Iṣẹ́ tó máa gbé orílẹ̀-èdè wa lékè, tó máa mú orílẹ̀-èdè wa tẹ̀síwájú. Ìwọ ìyá ọlọ́jà mọ́ lo òṣùwọ̀n èké. Ìwọ bàbá elépo pẹntiró mọ́ yí mítà rẹ lọ́rùn. Ìwọ ọlọ́kadà mọ́ gba owó ju bó ti tó àti bó ti yẹ lọ. Ìwọ ọlọ́kọ̀ èrò mọ́ torí pé kọ́fìdì wà níta kó o gbówó lé ọkọ̀ lọ́nà tí ò tọ́. Ìwọ náà tó ń bá yàn ṣe ìwé ìrìn àjò mọ́ ṣe ìwé ayédèrú, mọ́ rẹ́ èèyàn jẹ. Ohunkóhun tá a bá ń ṣe ká fi òótọ́ ọnú ṣe. Ìjọba ọ̀run òun ló ṣe pàtàkì. Olúwa ràn wá lọ́wọ́. Àmín. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa gbé orúkọ yín ga, a fi ìyìn fún yín, a fi ògo fún yín. Gbogbo ibikíbi tí ẹnikẹ́ni bá ti kùnà nípa okòwò wọn, torí pé ẹni ká má ṣe fi ayé tàbí ohun tí ń bẹ nínú ayé, wípé tí ẹnikẹ́ni bá fi ayé pé ìfẹ́ baba kò sí nínú rẹ̀. Tá a bá rí ẹnikẹ́ni tó ń ṣe bí ayé ti ń ṣe lónìí, ìyípadà ọ̀run ẹ jẹ́ kó dé bá ayé wọn. Àmín. Okòwò Nàìjíríà baba ẹ wòsàn. Àmín. Okòwò ẹnìkọ̀ọ̀kan wa kó gba ìwòsàn. Àmín. Ọ̀rọ̀ yìí ní ọjọ́ ìdájọ́ kò ní takò wá, Àmín. kò ní dá wa lẹ́bi. Àmín. A mú wa dúró, Àmín. a mú wa délé Àmín. ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.